ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ̀gbọ́ kókó inú ìròyìn náà. Ẹni tó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú kan lórílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ dímọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó má pa ìṣèjọba àwarawa. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó ló ti ṣe àìgbọràn sí àṣẹ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípasẹ̀ bó ṣe kọ̀ láti dá àwọn ẹjọ́ kan nù ní ilé ẹjọ́. Gómìnà ìpínlẹ̀ Edo Okpebholo òun ni ó ti ní kí ẹnìkan tó jẹ́ olórí ẹ̀ṣọ́ ààbò kó lọ rọ́kúnlé. Ènìyàn méjì ni wọ́n ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra nígbà tí èèyàn ogún ti fi ara pa níbi ayẹyẹ ètò àdúrà ti ọdún ìtúnu àwẹ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ kan. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, àwọn ọmọ ológun junta ni wọ́n ti sọ dímọ̀ wípé àwọn yóò máa gba àwọn owó orí lórí àwọn ẹrù tí wọ́n bá kó wọlé sí ilẹ̀ adúláwọ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ọlá Àìná ni wọ́n ti fi orúkọ rẹ̀ sínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n ṣe dáadáa níbi ìdíje ife ẹ̀yẹ FA Cup. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Òjàláwòye Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ẹni tí ń ṣe ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú PDP Délé Momodu ni ó ti bọnu àtẹ́lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bó ṣe kéde ìlú òfararọ ìjọba pàjáwìrì ní ìpínlẹ̀ Rivers, gẹ́gẹ́ bó ṣe àpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí ó tako ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ní kí gómìnà Siminalayi Fubara àti igbákejì Ngozi Odu tó fi mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ tí wọ́n yàn sí ilé ìgbìmọ̀ aṣòfin fún kí wọ́n lọ rọ́kúnlé fún oṣù 6, gẹ́gẹ́ bí ó ti ṣe wá kéde rẹ̀ wípé ìjọba pàjáwìrì ni yóò máa tẹ̀síwájú ní ìpínlẹ̀ náà. Ẹni tí ó sọ̀rọ̀ níbi ètò kan tó wáyé ní àárọ̀ òní, Délé Momodu ló ti darapọ̀ mọ́ àwọn ènìyàn gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà láti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé nípa ti ìṣèjọba tí kò fi ara rọ ní ìpínlẹ̀ Rivers. Ó sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ eléyìí ló kọ òun lóminú, ní pé òun mọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu dáadáa, òun sì máa rọ̀ ọ́ láti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n láti tún èròǹgbà rẹ̀ pa nípa ti ìgbésẹ̀ yìí tí ó gbé ní ìpínlẹ̀ Rivers, àti wípé ìṣèjọba àwarawa ló ti fẹ́ di nǹkan míì lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà ló rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe má pa ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà, torí gbogbo àwọn èèyàn ni wọ́n ní ìfẹ́ rẹ̀ pẹ̀lú ohun tí ó ń ṣe lásìkò yìí. Bákan náà ló fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC wípé àwọn ni wọ́n ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní tìkùtì, kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì ṣe bẹ́ẹ̀ kí ó mọ ohun tí ó ń ṣe lásìkò yìí nípa ti àwọn ọ̀rọ̀ èyí tí wọ́n mú wá fún un. Ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó, Mudashiru Obasa, ni ẹni tí ń ṣe agbẹjọ́rò rẹ̀ àgbà Olóyè Àfọlábí Fáṣàwọn ni ó ti sọ dímọ̀ wípé ẹni tí ń ṣe oníbàárà rẹ̀ Mudashiru Obasa ni kò tí ì tẹsẹ̀ dúró nípa ti ẹ̀sùn èyí tí ó kọ tako abẹnugan àná Mojísọ́lá Mẹ̀rándà àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin mìíràn. Fáṣàwọn, ẹni tó sọ ilé ìdímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn kan, níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé gẹ́gẹ́ bí àwọn ṣe ń dúró fún ìdájọ́ ilé ẹjọ́, kò sí ohunkóhun tí ó máa yẹ láti tẹsẹ̀ dúró nípa ti àwọn ẹ̀sùn tí àwọn mú lọ sí ilé ẹjọ́. Bí ẹ kò bá gbàgbé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti dá sí ọ̀rọ̀ lásìgbò èyí tí ó ń wáyé ní ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó. Eléyìí ni àwọn èèyàn fi rò ó wípé ó yẹ kí Mudashiru Obasa ti lọ jáwọ́ nínú gbogbo àwọn ohun tí ó pè lẹ́jọ́ èyí tí ó mú lọ sí ilé ẹjọ́. Bí ẹ kò bá gbàgbé wípé lọ́jọ́ 18 oṣù kẹta ọdún tí a wà yìí ni adájọ́ àgbà Yétúndé Fẹ̀hírò ti ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ni ó ti sọ dímọ̀ pé òun ti gbọ́ sí ẹjọ́ náà, òun yóò sì máa gbé ìdájọ́ kalẹ̀ láìpẹ́, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀.
ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ẹdó Monday Ekpebolo ni ó ti pa á láṣẹ wípé kí ẹni tí ń ṣe olórí ẹ̀ṣọ́ ààbò rẹ̀ kó lọ rọ́kúnlé tó fi mọ́ àwọn olórí ikọ̀ vigilante tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ ohun tí kò jẹ́ ti òfin ní ìpínlẹ̀ náà. Ẹni tí ń ṣe gómìnà Ekpebolo ni ó gbé ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde nínú àtẹ̀jáde tí ó fi rán akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ẹdó, ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Umar Musa Ikolo. Gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé ìgbésẹ̀ yìí ló wáyé látàrí bí wọ́n ṣe ṣe àgbéyẹ̀wò àwọn ohun tí ó ṣẹlẹ̀ ní ìlú Uromi ní ìjọba ìbílẹ̀ Ẹ̀sán ní ìpínlẹ̀ Ẹdó, èyí tí ó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe ṣekú pa àwọn arìnrìn-àjò kan láàrin ọ̀sẹ̀ tí ó kọjá. Eléyìí ni wọ́n fi wá sọ di mímọ̀ wípé àwọn ikọ̀ vigilante kan ni wọ́n lọ́wọ́ sí ìwà ikú tí ó dé bá àwọn arìnrìn-àjò wọ̀nyí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn ikọ̀ vigilante yìí ni wọn kò forúkọ sílẹ̀ lábẹ́ ìṣèjọba ìpínlẹ̀ Ẹdó, torí náà ni wọ́n ṣe ní kí ẹni tí ń ṣe olórí ẹ̀ṣọ́ ààbò ti ìpínlẹ̀ Ẹdó lọ rọ́kúnlé látàrí pé kò ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ṣe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ sí iwájú wípé ìjọba ìpínlẹ̀ Ẹdó ni wọn yóò máa kàn sí àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Ìṣẹ̀lẹ̀ títẹ̀pa múlẹ̀ òun ni ó tún wáyé níbi ètò àdúrà ìtúnu àwẹ̀ ní ìpínlẹ̀ Gombe, níbi tí èèyàn méjì ti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra tí ènìyàn 20 sì di èrò ilé ìwòsàn. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Buhari Abdullahi ṣe ti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ níbi ilẹ̀kùn àbáwọlé síbi ètò àdúrà náà, níbi tí àwọn èèyàn ti ń gbìyànjú láti fi ibi ìpàgọ́ àdúrà náà sílẹ̀ ni wọ́n ti tẹra wọn pàdé ojú ikú. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé bí wọ́n ṣe ń tirera wọn lọ́tùn lósì òun ló ṣokùnfà bí àwọn ará bí tí wọ́n jẹ́ ènìyàn méjì fi gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra. Wọ́n ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ni ó ti dá ìbẹ̀rù bojo sílẹ̀ ní agbègbè náà. Wọ́n ní ènìyàn 22 ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ọmọdékùnrin ẹni ọdún 4 àti ọmọ ọdún 6 kan ni wọn kò làájá níbi ìṣẹ̀lẹ̀ títẹ̀pa èyí tí ó wáyé náà. Ẹni tí wọ́n ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe ni ó ti wá rọ àwọn ènìyàn tí wọ́n jẹ́ alábòójútó ibi ìpàgọ́ tí wọ́n ti lọ ṣe àdúrà náà wípé kí wọ́n ṣí gbogbo ilẹ̀kùn tí ó wọlé sí inú ibi ìpàgọ́ náà kí wọ́n ṣí sílẹ̀ láti gbé igi dínà ìṣẹ̀lẹ̀ títẹ̀pa èyí tí ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Bákan náà ni wọ́n fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù èèyàn wọn níbi ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, àwọn orílẹ̀-èdè lápá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ bíi Mali, Burkina Faso, Niger ni wọ́n ti kàn wọ́n nípa báyìí láti máa gba àwọn owó kan lórí àwọn ẹrù tí wọ́n bá kó wọlé sí ilẹ̀ adúláwọ̀. Eléyìí ló jẹ́ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi ń pè fún àkójọpọ̀ owó kan gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè mẹ́ta yìí ṣe ti fi ọwọ́ sowọ́pọ̀ láti mú kí nǹkan ṣe dáadáa nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé irú ìgbésẹ̀ yìí ló wáyé ní ọdún 2023. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé ètò ààbò láàrin ìṣèjọba ológun àti orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀rọ̀ náà kàn ni ó jẹ́ kí irúfẹ́ nǹkan wọ̀nyí wáyé. Wọ́n ní láti ìgbà náà ni wọ́n sì ń gbé kalẹ̀ láti máa gba àwọn owó orí yìí lórí àwọn ẹrù tí wọ́n bá kó wọlé, ṣùgbọ́n Ọlọ́run ti fún wọn ṣe lásìkò yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gba ìtọ̀ ara wọn dámì lọ́jọ́ Ẹtì Friday wípé ìgbésẹ̀ náà ni yóò máa gbìyànjú ní ojú ẹsẹ̀. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ lẹ́ka ti ìròyìn eré ìdárayá wípé òun ni wọ́n ti fi orúkọ rẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn tí wọ́n ṣe dáadáa níbi ìdíje ife ẹ̀yẹ FA Cup gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní òpin ọ̀sẹ̀ tí a wà yìí. Ẹ má gbàgbé wípé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ọláìná ló kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Nottingham Forest ní òpin ọ̀sẹ̀ tá a lò tán gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àṣeyọrí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù náà Brighton níbi tí wọ́n ti nà wọ́n ní abala wòlíwòmí kí n gbà sí ọkọ̀ lámì ayò 4-3. Ọlá Àìná ló ṣe dáadáa tó sì rí ògo rẹ̀ lò níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Eléyìí ló jẹ́ kí wọ́n
fi orúkọ rẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn tí wọ́n ṣe dáadáa ní ìpele náà. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù ti Ọlá Àìná Nottingham Forest ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final ní oṣù tí ó ń bọ̀. Bí o ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Délé Muhammadu ló ti pagi ìkìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe máa pa ìṣèjọba àwarawa. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbaṣá ló ti ṣe àìgbọràn sí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípasẹ̀ bí ó ṣe kọ̀ láti fa ọwọ́ sẹ́yìn níbi ẹjọ́ tó fi kan abẹnugan Miranda. Bákan náà gómìnà ìpínlẹ̀ Ẹdó ló ti pa á láṣẹ wípé kí olórí ẹ̀ṣọ́ ààbò ti ìpínlẹ̀ náà kó lọ rọ́kúnlé. Ènìyàn méjì ni wọ́n ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra nígbà tí ènìyàn 20 di èrò ilé ìwòsàn níbi ìṣẹ̀lẹ̀ títẹ̀ pamọ́lẹ̀ tó wáyé níbi ètò àdúrà kan ní ìpínlẹ̀ Gombe. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè àwọn orílẹ̀-èdè mẹ́ta ní ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fi ohùn ṣọ̀kan láti máa gba àwọn owó lórí àwọn èrò tí wọ́n bá ń kó wọlé. Lẹ́ka ìròyìn eré ìdárayá Ọlá Àìná agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi orúkọ rẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn tí wọ́n ṣe dáadáa níbi ìdíje ife ẹ̀yẹ FA Cup. Bí o ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Òtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ Láńjẹ́ lórí YouTube. Ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa làwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire kàlẹ̀.